ọ̀rẹ́ mi bá wà ní chief yẹn báyìí. Don't worry, wọ́n fọkàn balẹ̀. Sórí chief àwọn lè spender ni wọ́n. Àwọn máa tọ́jú ẹ̀. Ìwọ ṣàṣe wọn dáadáa. Kò sí mi ìṣẹ̀sùn máa wọ̀ mi lè wait. Máa gbé wọn dé highest level. Mo jẹ́rìí ọ̀rẹ́ mi. Baddest. You can do anything for money, like don't worry. Kò sí wàhálà. Owó nǹkan kékeré ni. Ìwọ ṣáà ti send address yẹn sí. Send address yẹn. Má worry. Musa, àwọn ọmọ yìí ṣe gúnrégé. Ìwọ sọ fún èyí tó ṣe 360. Oh yeah, say 360 for me. Are you gonna fuck your ball? Musa, wọ́n yìí o. Wọ́lá ọ̀gá mi Garuba. Wọ́n máa fẹ́ràn èyí. Ọ̀gá mi lẹ́kì fún ọ, ó dẹ̀ lẹ́kì ó yẹ bá. Kọ́yì ó yá ẹ̀yìn ẹ̀mú. Ó yẹ fọ́kàn. Ọkọ̀ mi náà. Wá jẹ́ díẹ̀. Ọkọ̀ yìí. Fọ́kàn mi náà, wọ́n náà kọ́ yẹ kọ́ni fọ́. Ṣé ara fẹ́ pa ìwọ ni? Ọ̀gá Garuba ìjọ. Ẹ ti pa ìwọ àbí. Wallahi tẹ́lẹ̀ yóò èmi ò gbọ́ kankan fa. Wọ́n pa tún mi ti pa ìwọ sórí àdúrà òkú tó ti sùn ní. Tọ́lá yóò ti pa ìwọ. Assalamu alaikum. Assalamu alaikum. Yówó. Assalamu alaikum. Kí ni ká fún ìwọ o? Mo ti sọ fún ìwọ kí wọ́n mọ̀ wọ yúnífọ̀mù Nàìjíríà wá sí ibi mọ́. Ọ̀yìn Garuba. Ìbọn ni wá sí ra eléyìí. Sọ́ọ̀bù ni mi ti rà fà. Èló ni ìwọ rẹ̀ eléyìí. T5 wà. Olórí tẹ́lẹ̀ ikú wọn o. Ní ìbọn ẹ ti rí àwọn tó ní ọmọ àti ìdí. Ẹ lọ yóò wọ̀. Wẹ́ngẹ́ bẹ́ẹ̀lì, kùsọ́ kúkú ẹ̀ṣẹ̀ ká. Ẹ máa fẹ́ rẹ̀ yìí. Jẹ́ fẹ́ wọ́n pa ìkànnù wọn náà. Hey, come here. Assalamu alaikum ọ̀gá. Kí ni àwọn máa fi ọmọ ilé kú ṣe báyìí fi wèrè kan lè? Ta ni ìwọ ní tí ìwọ pè báyìí? Ẹjọ́ mi ṣé ìyá mi ní bàbá. Orí ta ni ìwọ pè? Mo ní boyfriend mo náà kọ. Boyfriend mo ní boyfriend. Èmi ni èwo ní oúnjẹ boyfriend. Ọkọ rẹ̀ ni. Ọkọ ya fi ọkọ tiẹ̀ sí ibi báyìí. Wọ́n pa ìwọ náà. Ayé tí bàjẹ́ ni o. Ẹ ṣàánú. Alele. Hello. Salamu alaikum. Ta ló sọ̀rọ̀? Ọwọ́ ni Alhaji Garuba wallahi. Mọ́lá. Ẹbí ọmọ Garuba kankan jàre ẹgbẹ́ jáde dànù kó lórí fóònù fún mi. Èyí ọkọ̀ tí ó ti kọ́ sí mi. Mo kú. Kọ́ ìwọ àpá ìwọ. Jẹ́ kí n tún pè. Mo ti tún pè. Ọ̀gá mi ẹ̀yin ẹ mú kí ní méjèèjì yìí. Ò kí ń gbọ́rọ̀ ni. Mo lè mọ Garuba. Alhaji. Hello. Ẹ ṣàánú mi. Oni Garuba ló sọ̀rọ̀ ọmọ bandit ní iṣẹ́ wallahi àwọn ti gbé ìyàwó tiẹ̀. Girlfriend mi. Ẹ dákun mo fọlọ́n bẹ̀ yín. Ẹ má pa o, ẹ dákun. Àwọn ní di Rusum. Owó ọkọ̀ ikú rí. 5 million ní àwọn ọgbà. 5 million. Mo ti fẹ́ rí. Àwọn yóò fún ọ ní àdírẹ́sì. Oya, ẹ calm down. Ẹ ní sùúrù, ẹ má worry. Ẹ ní sùúrù. Ṣé yẹ gbọ̀n? Ṣé àdírẹ́sì síbí? Hey, Yusufu. Ṣé àdírẹ́sì? Bàbá. Ó sí ẹ̀ndì rẹ̀ sí. Bàbá. Madam Garuba. Ẹ̀yin ẹ̀ fọ́ ọmọ rẹ̀ fà. Musa, dáfẹ́. Hey, bàbá, ó sì rọ. Bandit. Hey, bàbá. Officer bàbá Indomie mi dàbá o. Officer ẹ̀yin jẹ́ kẹ́mọ̀ gbà wálé kẹ́mọ̀ sọ wàlẹ̀ fún pariwo dò mi dàlẹ́ ti sùn kárí bí. Ẹ sàgbàdà àkókò yìí. Wait, why are you coming to my territory and shouting like a dog? Are you fool? Officer nǹkan ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Ṣé bẹ́ẹ̀ mọ girlfriend mi yẹ wọ́n ti kidnap ẹ o. Àwọn ẹ̀wọ́. Àwọn bandit yìí o. Nínú community. Bẹ́ẹ̀ nínú community yìí ni. Officer Sanko. Officer Sanko. Back up. Ẹ farabalẹ̀ yàrá bá kọ́ kílẹ̀ pariwo. Ẹ sọ fún kejì yìí ìsìnká ìdètẹ̀lé mi ká lọ mú wọn. Wọ́n sọ yín pé àwọn bandit wọ́n ti wọ community wa yìí. Wọ́n dẹ̀ ní ká lọ báyìí ká lọ arrest wọn. Ẹ gbé bọ́ yín ká lọ arrest wọn o. Bandit ni òpin ṣe ìyàwó bọ̀.
ẹ jẹ́ kí ni ẹjọ́ òfò tẹ́ ń ro bàyá ọ́fíìsì jẹ́ ká lọ dèsí ìpùrẹ́ náà ó yá èso. lónà Tanko ṣé à ń ṣeré ni àbá ń ṣe èrè. èmi náà wò pé kí mo fẹ́ fàyè mi ṣe tí ìpìlẹ̀ ọmọ kojú bandit ní. nígbà tó ní àwọn bandit wà ní igbó táwa náà wá tẹ̀lé ọ ṣé wàásù múrí kan tá à ń gbà lójú ọ̀nà ṣé kò tó wà ní. ọ́fíìsà yàwó padà. kí ni sànú mi jẹ́ ká lọ. lọ́pàá àwọn àlẹ́ yìí lọ́pàá àwọn ọ́fíìsà àjọ níbi lórí. ìdáhùn ìwà ọ́fíìsà tó ní ká gbà mí lẹ. hello ẹ wọ ẹ farabalẹ̀ òun sóò nìkan mo ní girlfriend ẹ pa alọ́básálé wá. eléyìí Musa kí ni ọkọ rẹ̀ sọ. eléyìí burúkú ni ọkọ rẹ̀ wọ́n láyé tọ́lá yìí ó ní kí ọ kọ́dọ̀ ọ̀nù. dámùtù Allahu Akbar. kí ni wọ́n ní tí wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀. bàbá ọkọ mi kò sí tìǹdì. mo ní ọmú. gbogbo èèwọ̀ ló wà lára mi ẹjọ́ òkúndọ́rọ́ lọ́wọ́ alájì máa ń mọ oko yìí. bẹ́lọ̀ Musa wallahi Alhaji Garba na bastard fa.